ètè wá ṣe ní ìsìn tẹ́ ẹ dalé rẹ̀ wò tẹ́ ẹ ní kí wọ́n wọlé ẹ̀ sọ ti ní pẹ́ẹ́n tó fẹ́ dé ipò gómìnà ní 2027 tó ń bẹnu kádàrá rẹ̀ kó mọ̀ dé bẹ́bí. Alhaji Oríyọmí Hamzat tí ń lélẹ̀ mo bẹ̀ yín torí tọlọ́run ẹ kọjú mọ́ nǹkan tẹ́ ń ṣe ìjọba ò ṣe é bájà o ìjọba ò ṣe é pòwe mọ́ o ẹ kọjú mọ́ ìrìn àjò tiyín ẹjọ́ jẹ yín lógún ẹ má pòwe mọ́ ìjọba mọ́ di mọ́ ọ̀bẹ bá ṣe ń pòwe mọ́ wọn ni wọ́n mọ̀ bí wọn àkọ́kọ́ wọn ti rí èèyàn lẹ́yìn yín wọ́n ti rí èèyàn lẹ́yìn yín ẹ ti kọ́kọ́ jẹ́ problem fún wọn kí wàá ló dé tẹ́ tó ń sọ̀rọ̀ sí wọn bóun ni ò ṣe ní dùn wọn bóun wọn ṣe ní fa wàhálà sí yín lẹ́sẹ̀ bóun wọn ṣe ní wọ́nà sí yín lọ́rùn gbogbo nǹkan wọn ní káàtì ẹ̀ sọ bẹ́yìn lọ́lọ́run wọn lówó wọn léèyàn wọn ní adájọ́ wọn lò kó sí tí wọn nìkan gbogbo nǹkan lọ́lọ́run fi dín kí ìjọba kí ló tọ́ lọ sọ pé lẹ́yìn òun ìjọba ló kàn èyí t'Alhaji Oríyọmí Hamzat ti ṣe òun ní tẹ̀lé yẹn ẹ fi sílẹ̀ ayé orí yín bí aláìda àtijọ́ aláyé ti dáyé lẹ́ẹ̀tì lọ lé union tẹ̀tí mọ́ kábà tó ogun mọ́ bẹ́ẹ̀ kí wọ́n fi ń ṣèjà ogun ẹ dákun union tọ̀dọ̀ wa ní Nàìjíríà ń bí èwo lẹ́ẹ̀lọ́ lé wọn kódà àwọn tí ò tolú ìlú péjú nípò àwọn tí ò tójú tí wọ́n tó irú ìlú péjú nípò sáwọn lẹ́ẹ̀lọ́ lé wọn lẹ́ẹ̀ní báyìí nǹkan lè wọ́ lẹ́ẹ̀ní bóògùn àbí sáwì bí àkúbẹ̀bì gómìnà Ṣèyí Mákindé ẹ mọ̀ nígbà sọ lẹ́nu burúkú ọ̀rọ̀ yóò mọ̀ sọ yín lẹ́nu ẹ mọ̀ fi sọ́sí kínkín tẹ́ ẹ mọ̀ fi bàdíjẹ́ ẹ ti fẹ́ mọ̀ tẹ̀ báṣubàṣu ẹ mọ̀ tẹ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ jẹ́ káwọn kan tì yín ẹ get ẹ f'Alhaji Oríyọmí Hamzat sílẹ̀ jẹ́ wọn mọ̀ sí tiwọn lọ ẹ fi wọ́n lẹ̀ ayé ti ń rí ẹ lọ wo gbogbo fídíò tí mo ṣe kò síbi tí mi ti kí yin onímọ̀ ẹ̀rọ ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà nípínlẹ̀ Ọ̀yọ́ àwárí àfojúrí ni o kí wá ló dé dà ní yin ẹni tó bá ṣe dáadáa ṣé bá a máa bu ẹni tó bá ṣàìdá àwa ti yìn yẹn báyìí kí ló dé ayé ti ń wòyìn pé ẹ ti ń kanra ìtàmájé ẹ get you have your own followers you have your own people you have your own candidate at your back kí wá ló dé kárìn kápọ̀ ìyẹni ọlọ́lá jùlọ lọ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ẹ fi Alhaji Oríyọmí Hamzat sílẹ̀ ẹ jẹ́ wọ́n máa ṣe tiwọn ṣebí lánàá àjọṣe yín ó dán mọ́rán kí ló dé kí wá ló dé lónìí tó wá ṣe pé ìwà fẹ́ rí ní ara yín látàmà gómìnà present governor ní yín náà kí ló dé lámòjúnù ṣé dandan ni kẹ́ ẹ respond sí gbogbo nǹkan ni lóòótọ́ ẹ̀ kì í sọ̀rọ̀ ṣùgbọ́n your body language ńkọ́ your doings ńkọ́ we are seeing it now ẹ jẹ́ ká fẹ̀sọ̀ sí o ẹ ti ṣe dáadáa ẹ wá má fi òpin ìrìn àjò yín yẹn má fi bà nǹkan jẹ́ kí ló dé ẹ f'Alhaji Oríyọmí Hamzat sílẹ̀ ẹ jẹ́ káwọn náà yẹ ojú ọ̀run tẹ̀yẹ fò láì fara kanra àbí ká sọ pé Alhaji Oríyọmí Hamzat wọ́n jẹ́ threat fún yín ni the way I'm looking at the things bóyá ká sọ pé wọ́n jẹ́ threat fún yín because the way you are behaving towards his candidate ó ti jẹ́ pé bóyá wọ́n jẹ́ threat fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi náà wọ́n bí threat fún yín but the way you are behaving nowadays mo ti ń rí bí ìgbà tó jẹ́ pé Alhaji Oríyọmí Hamzat gangan ni wàhálà yín lọ́yọ̀ state báyìí both the PDP the APM and the APC kí ló dé òní pa ọ̀la pa tí ojú yìí ò bá fọ́ yóò mọ̀ wò bàìbàì ni why do you want to discourage the people that they are following Alhaji Oríyọmí Hamzat ẹ nídìí ẹ lérò tiyín ẹ léèyàn tiyín náà ẹ ti ṣe dáadáa ti mọ̀ ẹ jẹ́ dáadáa yóò máa tọ̀ yín lẹ́yìn why don't you wait for the time so that the good things you have done will speak for you ó máa sọ̀rọ̀ fún yín èyí t'Alhaji Oríyọmí Hamzat ti ṣe òun ní tẹ̀lé yẹn ẹ fi sílẹ̀ ayé orí yín bí aláìda àtijọ́ aláyé ti dáyé lẹ́ẹ̀tì lọ lé union tẹ̀tí mọ́ kábà tó ogun mọ́ bẹ́ẹ̀ kí wọ́n fi ń ṣèjà ogun ẹ dákun union tọ̀dọ̀ wa ní Nàìjíríà ń bí èwo lẹ́ẹ̀lọ́ lé wọn kódà àwọn tí ò tolú ìlú péjú nípò àwọn tí ò tójú tí wọ́n tó irú ìlú péjú nípò sáwọn lẹ́ẹ̀lọ́ lé wọn lẹ́ẹ̀ní báyìí nǹkan lè wọ́ lẹ́ẹ̀ní bóògùn àbí sáwì bí àkúbẹ̀bì tí má sọ kankan yóò yá yín lẹ́nu ọ̀rọ̀ yẹn nìkan ni mo máa ń rò tó máa pa mí lẹ́kún oore èrè iṣẹ́ tí ìlú péjú ṣe lábẹ́ yín fọ́dún 4 òun lẹ ti dàwó yẹn o tẹ́ bàmọ́ o oore tẹ́ ṣe fún iṣẹ́ tó ṣe lábẹ́ yín èrè tó jẹ fódìdí ọdún 4 tó fi sìn yín òun lẹ ti dàwó yẹn bóyá ẹ mọ̀ ọ yẹ kẹ́lẹ́ mọ̀ ẹ̀yin lẹ fún ní ìkẹyìn lẹ gbà ẹ dákun
ṣé láàrin èmi àti yín nínú ẹ̀mí yín sádìgúnjalè nínú péjú ẹ jájọ sọ sádìgúnjalè nínú péjú adigunjalè kọ́ adigunjalè kọ́ irọ́ lásán ni òṣèlú ni ẹ mọ̀jà mọ̀ tàwa òṣèlú ni òṣèlú paraku sórí bíbẹ́ lóògùn orí fífọ́ ètè wa ṣe ní ìsìn tẹ́ ẹ dalé rẹ̀ wò tẹ́ ẹ ní kí wọ́n wọlé ẹ̀ sọ ti ní pẹ́ẹ́n tó fẹ́ dé ipò gómìnà ní 2027 tó ń bẹnu kádàrà rẹ̀ kó mọ̀ dé bẹ́bí ǹjẹ́ lẹ́yìn ti yẹ kádàrà ṣé lé wíwò yẹn ti yẹ kádàrà ó ga o gbọ́dọ̀ ṣe Mákindé ẹ jọ torí t'Ọlọ́run ẹ ní sùúrù ẹ fẹsọ sí ẹ rántí pé wọ́n ní bọ́ba yóò rí ọ̀tọ̀run ń wọ̀ wàláhì ẹ ti ṣe dáadáa tó bẹ́ẹ̀ ṣe máa ṣe òpin ìrìn àjò náà lẹ́mọ̀ wáyé kí wá lóde tọrọ yẹn wà dàbí bá lè jù ọ́ la yóò sọ àgà rárá o Alhaji Yomi Amzat tí yín lélẹ́yìn mo bẹ̀ yín torí t'Ọlọ́run ẹ kọjú mọ́ nǹkan tẹ́ ń ṣe ìjọba ò ṣe bájà o ìjọba ò ṣe pòwe mọ́ o ẹ kọjú mọ́ ìrìn àjò tiyín ẹjọ́ jẹ yín lógún ẹ má pòwe mọ́ ìjọba mọ́ di mọ́ ọbẹ̀ bá ṣe ń pòwe mọ́ wọn nínú ọmọ bí wọn àkọ́kọ́ wọn ti rí èèyàn lẹ́yìn yín wọ́n ti rérò lẹ́yìn yín ẹ ti kọ́kọ́ jẹ́ problem fún wọn kí wàá lóde tẹ́ tó ń sọ̀rọ̀ sí wọn bóun ni ò ṣe ní dùn wọn bóun wọn ṣe ní fa wàhálà sí yín lẹ́sẹ̀ bóun wọn ṣe ní wọ́nà sí yín lọ́rùn ẹ̀yin lè sọmọ ìkéré náà síbẹ̀ ẹjọ́ ìrìn àjò 23 24 ni ìrìn àjò 23 ẹjọ́ rìn ní dábàá sí sọ òṣèlú ti yẹ̀yìn náà ẹ̀ńtà bá nà lárọ́ ta Alhaji Yomi Amzat dẹ́ẹ̀dẹ́ mìíràn họ ìjọba tó ń bẹ lórí àga kí ló dé ẹ ṣiṣẹ́ yín yóò ń wọ̀ kẹ́ṣẹ́ dáadáa bọ́lọ́ ń bá fẹ́ bó bá jásí kò yín ni wọn kú lé ní ẹ̀mẹ́dẹ̀ bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ lẹ́ ẹgbẹ́ mi lọ́lọ́run sọ́lọ́n tẹ́ ẹgbẹ́ mi lónìí kẹ́ ẹ máa pòwe mọ́ wọn sọ́lọ́n tẹ́ ẹgbẹ́ mi lónìí kẹ́ ẹ máa bú wọn kí wá ló dé bó bá ṣèyàn náà ni èyí ò fẹ́ sí agbára lò pẹ́ńtà jọ ń bọ̀ tó wá yà lẹ́yìn mi bàrà tó lọ dá tiẹ̀ lẹ̀ tí mo sì mọ capacity rẹ̀ tó wá tó fẹ́ máa bú mi bàbá máa sí agbára lò lórí ẹni yẹn ẹ̀yin náà you are a woman being ẹ̀jẹ̀ iṣan omi gbogbo ẹ̀mí ràn lára tiyín náà ó gómìnà Ṣèyí Mákindé ṣe màláìka wọ́n mọ impact yín nínú ìdìbò 2023 ṣé wọ́n mọ impact yín ni wọ́n mọ náà he knows a lot of things that you do wọ́n mọ a lot of work tẹ́ ṣe wọ́n mọ iṣẹ́ ribiribi tẹ́ ṣe iṣẹ́ ribiribi tẹ́ ṣe yẹn ni wọ́n ń wò ipe pẹ̀lú bí ẹ ṣe ṣe tó if you can do something like that for yourself ṣé kò ní favour yín tí ó bá wá favour yín ṣe dandan ni kẹ́ ẹ jàkẹ́ tó kù mbẹ́ ni torí pé tẹ́ ẹ bá lọ dojú ẹrù kò ní padà favour yín o ìjọba tó ń bẹ lórí àga ni ó favour ẹ rántí pé gbogbo nǹkan wọ́n ní káàtì ẹ̀sọ́ bẹ́yìn lọ́lọ́run wọ́n lówó wọ́n léèyàn wọ́n ní adájọ́ wọ́n lò kò sí tí wọ́n ní tán gbogbo nǹkan lọ́lọ́run fi jìnkì ìjọba kí ló tọ́lọ́ sọ pé lẹ́yìn òun ìjọba ló kàn apàṣẹ wàá ni wọ́n tẹ́ ẹ̀ bá ní sùúrù kẹ́ ẹ̀ tó wẹ́lẹ́wẹ́lẹ́ ìǹtẹ́ ń rò pé ẹ fẹ́ ṣe yẹn ó lè má ṣe ṣe o the best thing náà ni pé kẹ́ ẹ̀ dọ̀bálẹ̀ fàràrà kẹ́yìn náà lè bá a ga ṣé ká dọ̀bálẹ̀ fàràrà kó ní kéèyàn má ga ni kìí ṣe pé ẹ gọ̀ ṣùgbọ́n ẹ rántí pé àwọn tó ń bẹ lórí àga lónìí dèdèrè làwọn náà fi gbà á wọ́n gbọ́ wọ́n fi gbà á wọn mọ tí wọ́n ń ṣe wọ́n fi gbà á láyé fi nífẹ̀ẹ́ wọn kìí ṣe pé gbọ̀n lórí àga yẹn gbọ̀n lórí àga tẹ́yìn bá lórí àga tẹ́yìn máa gbọ́n gómìnà Ṣèyí Mákindé náà báyìí wọn rí báyìí lánàá ayé ò rí wọn báyìí lánàá ó kálukú ti mú àkọ́kọ́ jáde lára wọn tó ti yàtọ̀ nígbà tí wọ́n dépò tán kí ló dé inú ò lè lu àṣà yẹn ẹ rí Tinubu ni gbogbo èèyàn ló dídì nìfún sí ògbọ́n kankan ni àìmọye ọ̀rọ̀ wọ́n tún ní baba tó ara tí wọ́n sọ ń jọ sí ni ewu baba fi sì ṣùgbọ́n baba tó pa wọn lọ́kàn sí ọ̀wà kan wọn lóòótọ́ because wọ́n focus ibi tí wọ́n lọ wọn ìjọ́rọ̀ tí wọ́n ń sọ lẹ́gbẹ̀ẹ́ ní ẹgbẹ́ kejì wọ́n àfẹ́ tiwọn ibi tí wọ́n lọ wọ́n fèsì Alhaji Yomi Amzat ẹ fèsì ibi tẹ́ ń lọ ẹ má pòwé mọ́jọba tó ń bẹ lórí àga mọ́ tẹ́ ẹ bá jọjà ẹ̀ ní wíìnì wọn mo fi aláàbúra Ọlọ́run nìkan ló lè jí ẹ wíìnì Ọlọ́run kó lé wọn lọ́wọ́ nífa gómìnà Ṣèyí Mákindé sì ni gómìnà gidi ni wàláì gómìnà gidi ni ìyìn nípa fún yín èmi ò lè tàn yín o gómìnà dáadáa ni náà ṣùgbọ́n bọ̀ sẹ́ńtírù rẹ̀ ó ṣẹlẹ̀ sí tí ò ní fẹ́ bínú ìgbẹ́ ń tàjọ́ ń ṣe é bọ̀ tí mo mọ tó ní tí mo mọ capacity rẹ̀ ó wá yà lẹ́yìn mi bàrà ṣé kò ọmọdé kókó lẹ́yìn òun ṣé gómìnà Ṣèyí Mákindé ọmọdé kókó lẹ́yìn òun ni kò ọmọdé kókó lẹ́yìn òun túbọ̀ wọn lè ṣe ní dùn Alhaji Yomi Amzat ń wojú yín ó ní dídá ìpínlẹ̀ máa ẹni wọ́n ti gbẹ́lẹ̀ kílódé ẹ̀ ṣe programu mẹ́tí sòṣèlú ṣé àná ti ní ẹ̀ sí lórí programu ma bóyá tẹ́ bá ti ń sọ̀rọ̀ bóyá programu máa gbé yín wọ̀ ni ara o ẹ mọ̀ pé ti wà ní òṣèlú ìtòsí ẹlẹ́gbẹ́ akọ́dún lẹ́nu yẹn kọ́lọ́njà gbé sí ayọ̀ lọ́dọ̀ INEC kí ló ṣẹlẹ̀ kó sí àti gómìnà Ṣèyí Mákindé àti Alhaji Yomi Amzat àní kádàrá ti kò ẹni tó lọ́ máa ní yóò dé bẹ́ẹ̀ ni yóò dé bẹ́ẹ̀
ṣùgbọ́n kó kálukú ṣe bó ṣe tó àti bó ṣe jẹ òun làwa ń sọ ọlọ́run níjó bàjẹ́ ẹ̀yin dáná mi bá fi ṣe àrẹ ẹ̀ jẹ́ gbọ́ fídíò ìtàn kẹ́ ẹ̀ gbọ́ tọrọ ẹ bá ń ṣe àrẹ kò lọ́dọ̀ gọ́ọ̀nà Ṣèyí Mákindé kọ́ lọ́dọ̀ Alhaji Oríyọ̀mí Hamzat kó kálukú gbọ́ tiẹ̀ mẹ́ ọlọ́run níjó bàjẹ́ mo kí wa gọ́ọ̀nà Ṣèyí Mákindé ẹ kú ètò Alhaji Oríyọ̀mí Hamzat ẹ kú ètò Ìlúpéjú gbogbo ohun tó sọnù lọ́wọ́ yín ọlọ́run máa yín dá padà o gbogbo ohun tó lọ ní kó sọnù lọ́wọ́ yín lónìí ọlọ́run máa yín dá padà ọlọ́run wọlé àti fi ń jọ lọ́run ẹ̀ẹ́sẹ̀ èmi rí wàláì ẹ̀ẹ́sẹ̀ mi rí ìyìn lè ronú aburú sí yín Ìlúpéjú ìyìn lè ronú aburú sí yín láyé gọ́ọ̀nà Ṣèyí Mákindé ẹ ṣe díẹ̀díẹ̀ lánàá ẹjọ́ wà ní ṣẹ́rẹ̀tì ẹjọ́ wà tẹ́ dúró tán tí wọ́n dúró tán lẹ́yìn yín tán tí wọ́n dúró tán a lot of video làwọn yẹn ti ń post the way these people supported you òṣèlú ọlọ́run níjó bàjẹ́.